kí lẹ wá débẹ̀ ojú abẹ́ is coming for me silver queen ogun ló máa pa ẹ́ wọ́n sọ pé ojú abẹ́ is coming for you ojú abẹ́ àjẹkúnyà ni wọ́n máa jẹ mi ì tí ì ráyè tiẹ̀ ọ̀dọ̀ mú ìwà pásítọ̀ Dófúrọ̀ làwà can't you rest Ìyábọ̀ Òjó ti gbá kú tí wá kú. ló wá yá lẹ́nu mọ́kàn ní kí check on you ní o bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ọ̀sẹ̀ lọ clear àwọn aṣọ. ọjọ́ wo ló ti wá check ìyá ẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ rí ọ̀làṣọ lọ́rùn wọn ò nílé wọn ò lè ṣe ṣó nínú ilé. ẹnu ẹ máa ń rùn bó ṣe wà yẹn ó lè pé ní wúbà gan ó lè máa wọ wúbà gan ní kókàn wọ wúbà. no ilé ẹ wo mọ́tò ẹ wo ẹ̀yìn mọ́tò wọ́n ti lu àwọn ilé wọ́n ti fi wọ́n ṣògùn owó. very bitter people. Said your warriors will not die. We don't need life. Àmì not mi ní gbọ́kùn ìyá mi. Mi ní gbọ́kùn ìyá mi. Ìyábọ̀ Òjó máa ń nà bí kò kú èyí olórí burúkú tó lọ ṣe sọ́jú ní fún ọ̀rẹ́ máa ń nà bí kò kú èmi ni mo ti rìn èmi ni mo ti kiri ọjà lórí mi ti gbó ká tó lọ ṣe physical fight mo fẹ́ rí dọ́kúmẹ́ǹtì wọlé Ìyábọ̀ mo fẹ́ rí dọ́kúmẹ́ǹtì àwọn mọ́tò ẹ̀ lórí ilé tó gbé jáde post ilé kan níjẹta ìpín ànọ́dà ilé ẹni yẹn mo ti bá sọ̀rọ̀ ẹni yẹn fi ṣe shortlet lórí níyàbọ̀. Why did Esabod post the fake news? lórí fake life bàbá gba ọpẹ́ wa. lórí fake life bàbá gba ẹwà èèyàn kan sọ pé why did Esabod ẹ má wọrí tí n bá ṣàtìbẹ̀ sí ní ju àwọn fídíò fọ́tò tí mo yà tá a ṣe lánàá mi ìfẹ́ gbọ́ ẹkún ó ń tó tó bá ti ń sunkún mo ṣe ní bọ́kẹ̀tì ọmọ sunkún sí. àwọn abájáṣọ wa ni bí àwọn lọ gbaṣọ ní kọ́ńtínà ṣé kọ́ńtínà látàbá sábà ní ìmọ̀ àmúwẹ̀ náà kọ́ńtínà náà abájọ máa ń gbé sábà ní wọ́n fi ń gbé àbí China kọ́ náà pé ń gbà ṣé China Onitsha. China pé méjì Onitsha wà àbáwà ní ìmọ̀ ọjọ́ àti Lizzy ànífẹ̀ẹ́ yín pa. We love you die. Bọ́kọ́tà. Ikú pa ẹ́ mọ́ ìyá ẹ̀ lójú. Ilé ọ̀gẹ́rẹ́ fẹ̀mí ẹ̀ ṣùfù. Ọ̀tá ẹ̀ ti láyọ̀ lórí ẹ̀. Ìyá ẹ̀ ti fojú sunkún ẹ̀. Ẹ̀yin méjèèjì tẹ̀ ìṣòṣì. Ẹ lọ lọ́ọ̀bù lórí burúkú Ìyábọ̀ Òjó. Èmi ọlọ́mọ ẹ̀ kì í ṣòfò láyé. Mi ní ṣòfò láyé. Èmi kẹ̀ olórí burúkú tí ó gbàdúrà lẹ́nu bàbá ẹ̀. Àti yìí tí tẹ bá wo isi Ràkúnmí àti Ìyábọ̀ ṣe àwọn méjèèjì gbàdúrà lẹ́nu bàbá wọn ẹ lọ wò wọn ṣé Esabod gbàdúrà lẹ́nu bàbá ẹ tó o bá ti gbàdúrà lẹ́nu bàbá ẹ ní ilé bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ life is spiritual o gbọ́ mi life is what? It's spiritual tó o bá ti gbàdúrà lẹ́nu bàbá tó bí ẹ mi ò lè mọ̀ ẹ́ ẹ lọ gbogbo àwọn tó mọ̀ wọn ẹ lọ gbogbo àwọn tó súnmọ́ wọn o gbọ́dọ̀ má gbàdúrà lẹ́nu bàbá ẹ àdúrà tó máa gbà lẹ́nu bàbá ẹ fi rú ìwà tí ìyá ẹ jẹ́ tó bá ní ìyá gidi kò sí bí bàbá ẹ ṣe lè wọ́n sì tó láyé ìyá ẹ máa mẹ́ndì àárín yẹn kó gbàdúrà lẹ́nu bàbá ẹ obìnrin tó bá gbàdúrà lẹ́nu bàbá ẹ dandan lọ́nà ẹ gbọ́dọ̀ là. Àwọn ìbájúmọ́ tó obìnrin tó bá ń wọnú lọ́mọ ẹ̀ máa ń wọnú lọ fà ó. Ṣé Ìyábọ̀ tí yẹ ẹ̀yà wèrè for 30 years? Ó dìp ọmọ ìyá mi, ó dìp. Àti Ràkúnmí àti Ìyábọ̀. Ìtàn bàbá wọn tó ń sọ. Ìtàn bàbá wọn tó ń sọ. Ṣáwọn ọmọ tí bàbá tó bí wọn ò fèrè fún. Bàbá tó sọ̀fà lórí wọn ò ṣàdúrà fún wọn. Bàbá tó tara ẹ̀ jáde kò súre fún wọn.
àwọn yẹn ni màá ní mo lọ ṣe fáǹsì wọn ó doródì lásẹ̀yìn sísítà mi ó doródì. ìṣẹ̀dá wọn ò ní gbàbọ̀dì orí wa ò ní burú ìṣẹ̀dá wọn ò ní gbàbọ̀dì èmi bìrì pé. ibo lẹ́sà bọ̀dọ̀ sọ pé bàbá òun máa ń ti ọmọ. ilé onídùn ó ní ilé onídùn torí pé iṣẹ́ tí yẹ ẹ ṣe sá ayé bàbá ẹ̀ ló jẹ́ kí bàbá ẹ̀ ti sáyé aṣábíkiri mo ṣáà ń sọ àti ní oyún lórí àti ìgbàbọ̀dé wa sáyé. tí ìráyè tiẹ̀ mú ìwà ni mo fẹ́ kó kúbùkúbù lórí mú ìwà kí ló sọ jáde èwo la fi fẹ́ sọ ọ̀rọ̀ tó léyìn àkíyèká yẹ sáré pílé ilé ìka tó lọ síbẹ̀ ọ̀rọ̀ àgbà. hallelujah mo kí gbogbo ojú tó wò mí lọ́wọ́lọ́wọ́ ojú yín ò ní fọ́ dànù mo fẹ́ ṣe ìkìlọ̀ kan lórí ìránṣẹ́kùnrin kan tó péré ẹ̀ ní Lord Nation ó ń tàpá sófin ìjọ mímọ́ ẹ bá mi ṣe ẹ̀ débẹ̀ ọwọ́ tó ṣí ẹ̀ débẹ̀ ọwọ́ tó ṣí ẹ̀ tó gbọ́ mẹ́ta ẹ̀ ní fi gbọ́mọ̀ sí ó tàpá sí ìpè ọ̀ṣọ́fà ó dẹ̀ máa bá ń bẹ̀ ìpè ọ̀ṣọ́fà ṣòro kọlù ó wọ sùtánà ó kólẹ̀kẹ́ awo sọ́rùn òun halẹ̀ máwọn èèyàn lórí social media ọjọ́ ń bọ̀ lólúwa wí àwọn tó dẹ̀ ń bá fà yẹn wọ́n ju ẹ lọ ṣòwò ìbá máa fowó bá kéèyàn jẹ́ gbà mí ẹ ṣe ìkìlọ̀ fún ó ti ń kọjá yìí ẹ òun ló wà ṣàlẹ̀ ó ta sí bàbá mi Genesis oníwọ̀n jẹ́ kẹ́nìkan rẹ́jà ńlá pa ṣé wọ́n ní kẹ́yìn máa sọ ìran máa fi gbówó lọ́wọ́ àwọn èèyàn ni ṣé wọ́n ní kẹ́yìn máa sọ ìran kíran ni òun tún wá rí nǹkan sọ mọ́ ó fẹ́ máa fa àwọn èèyàn trend lórí social media Anjorin ò ṣẹgbẹ́ ní gbogbo ọ̀nà. alájà Karimo I see you ní gbogbo ọ̀nà ó ṣẹgbẹ́ ó lówó ó léèyàn nílọ mo kàn fi lè ṣe wọ́n ní fún yín ni ẹ rí pé mo ń lo ẹ fún yín ìpè ọ̀ṣọ́fà ó ṣòro kọlù ẹ bá kọlù Bíbélì sọ pé kò sí ìdáríjì fún ẹlẹ́ṣẹ̀ ṣẹgbọ́ mo fẹ́ kó kàn yín lára mo dúró de yín o ẹnu ẹ gbárí tán mo mọ ẹgbẹ́ máa gbárí tán ìjàpá yín lóògùn bí kò fi rọrùn díẹ̀ ìjàpá yín lóògùn ẹni ẹ máa ṣàṣìlì Anjorin inú mọ́tò ẹni kò ní sọ̀rọ̀ mọ́ àwọn báńdíìtì wà ń bẹ o tó ń pa àwọn èèyàn wa ń bẹ ẹ ṣe lo agbára yẹn lọ bá wọn ẹni tó máa wúru máwọn èèyàn ẹ wọ sùtánà ẹ kó lẹ́ẹ̀kẹ́ awo sọ́rùn ẹ halẹ̀ máwọn èèyàn ẹ tún gbé sókè báyìí ẹni kí bàbá mi Délé Ògúndípẹ̀ ọmọdé ẹni kí wọ́n wò ẹ kọlu ìpè ọ̀ṣọ́fà òṣàwò ẹ̀yin ọmọ ọjọ́ mímọ́ mo fẹ́ kẹ́ kọ́mẹ̀tì ọ̀rọ̀ tí mo sọ yìí bóyá mo ṣe mistake ni mo fẹ́ kẹ́ kọ́mẹ̀tì lórí mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe ọwọ́ tẹ́ fi ṣe ẹ̀ níbi gbogbo ọmọ sí lọ́gbìn ọwọ́ tẹ́ fi ṣe ẹ̀dá fi kọ́mẹ̀tì ẹ̀ fi parí ayọ̀ ṣé ìkìlọ̀ the Lord Nation mo sì máa jáde tán fún yín mo kàn fi lè ṣe wọ́n ní fún yín ni mo fi ṣe wọ́n ní fún ẹ. mo sẹ̀ ẹ́ mọ́ YouTube. hallelujah mo. báwo ni ṣe ti délé ẹ ti wà lẹ́nu iṣẹ́ ọlọ́run bá mi kú tiẹ̀ máa send fídíò mi àná yẹn aṣọ tí mo kọ́kọ́ yà wọ́n bá ní pé wọ́n ti ti àwọn ọmọlé páwọn wà ní prison pé àárọ̀ Monday ni arraignment ní court mo jẹ́ pé iná ń jó ògiri òsání lánàá. ilẹ̀ kó mú mi ìyà ń jẹ wọ́n banzai ní ẹ̀sìn èmi ò gbọ́ English ẹ̀ wọ́n fẹ́ mi ò ṣalákọ̀wé mi ò gbọ́ English ẹ̀
1 minute. Yep. Alo lè fọkàn sí Abuja ló wà. Bí ó lè fọkàn Abuja. Ṣé ewé àbí tọ́tí sí? No, ewé ní ẹ̀fọ́ rẹ̀. Ẹgbẹ́ ń lo. One minute. Yep. Èèyàn kan ní pé ká fọwọ́ bẹnu mọ́ decode. Àwọn ń sọ̀rọ̀ family wa ni à ń ṣe nípa ni. Decode kẹ̀. Decode. Wọ́n ní àìsàn ọmọ agbé dé. Àwọn why did Esabod post fake news? Tó táwọn èèyàn sọ ni pé why did Esabod post fake news? Because you all are listening Has to she mad ever woman. has she ever post any good news before? You all been listening to mad woman. Hey, So she's a mad woman. Esabod is a mad. She's a lunatic. Sọ yẹ kí wòlíì ó máa sọ ìran àwọn èèyàn lórí social media. Ṣebí wòlíì ló pera ẹ̀. Ṣìbálàdúà ni. Kàkà tó fi ń pa. Ibi mú ìwà rèé. Kò sí ìdópa ẹ̀pà ẹ̀ wòlíì dó fúrọ̀. Mi ò dábọ̀ ìṣẹ̀lẹ̀. Bọ̀ tó ń búra ẹ̀ nígbà yìí, ó ń sọ̀rọ̀ Olórí burúkú ni máa analyse ẹ̀ táyé ẹ̀ máa bàjẹ́ sí. Ariwo wọn kò ṣe kúkú gbàdúrà nínú kọ̀rọ̀ yàrá ẹ̀. Kò ṣe wá nọ́mbà wọn kó pè wọ́n kó jẹ́. Pé lo filter ó pa sọ̀rọ̀ fúnra ènìyàn. lórí burúkú ni. Ṣé fún wọn tán bá gbọ́ déédéé tí wọn ò bá gbọ́ déédéé. Torí bó fẹ́ Èyí ni àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń béèrè nínú ọkàn wọn àti lórí social media. Àtàwọn tó ní òye nípa ẹ̀ àtàwọn tí ò ní òye nípa ẹ̀. Oríṣiríṣi fọ́nrán àti fídíò lẹ máa rí everybody ṣáà ń sọ tiẹ̀. Ẹlòmíì ń gbé àwọn èèyàn ṣépè. Àwọn tó bá sọ nǹkan báyìí ṣe wọ́n. Ẹlòmíì sọ pé ṣẹ́rí ní ọ̀pọ̀lọpọ̀. Olórí burúkú tiẹ̀ tó máa mọ sàárì ọmọ ẹ̀ ló ìwà Akogun. Ṣé wò ó ṣe pé o lè ní ẹ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ yọ ìtì ní ìwà Akogun. Àwọn ọba ní olè ní ẹ èyí ìdófúrọ̀ olè ní ẹ àtẹnujẹ ló pa ẹ kú. Jẹ́ máa gbọ́rọ̀ ẹ̀ lókè wá fún ẹ ní analysis ayé ẹ rí bí bàjẹ́ olè ní Akogun ta ni bàbá bébì o jẹ́ ń bẹ̀ àbó o jẹ́ ń bẹ̀ ta ló lọ́mọ question tá à ń béèrè nìyẹn ta ló lọ́mọ là ń béèrè lọ́wọ́ olè. Ọ̀pọ̀ ìgbà ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé gbogbo wòlíì kọ́ ni àárín àpò.
There are 7 kinds of prophets. Oríṣi wòlíì méje ló wà. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ pé bọ̀bọ́ yìí ò mọ̀ kankan. Ìwọ tó ń wò mí. Tí n bá sọ pé kò sí wòlíì, irọ́ ni mo pa. Tí n bá sọ pé kò sí aríran, irọ́ ni mo pa. Báwo ni wòlíì ṣe ń ṣiṣẹ́? Báwo ni aríran ṣe ń ṣiṣẹ́? Ṣé rí bọ̀bọ́ yìí kò mọ̀ kankan? Ẹ rí pé ó ṣìwò 419 ní Akogun. Onídòkúdò l'Akogun. Olórí burúkú olè amúrọ̀bà ní Akogun. Akogun ò ṣe wòlíì. Akogun máa ń gba ní ódítì àwọn èèyàn fún Ìyábọ̀ Òjó ni. Gbogbo fídíò tí Akogun ṣe ní Ìyábọ̀ Òjó rí ṣe. Kò ń ṣe pé ìgbẹ̀yìn ayé ti dé. Wọ́n rí àwọn bàbá Adébóyè. Ok, ẹ jẹ́ ká wo bàbá CAC. Bàbá tó dá CAC sílẹ̀. He's a great man on his own. Bàbá Ọ̀ṣọ́fà is also a great man on his own. Tẹ́ bá wo àwọn bàbá Oyèdépò, bàbá Adébóyè, they are all great men of God on their own. Ẹlòmíà ní kìíní kan ní ìyẹn òkè ní orí wọn dọ́dọ̀ mi. Akogun tó dọ́dọ̀ mi ni mo sọ̀rọ̀ nínú kí náà tún lélẹ̀ ṣe. Ẹja gbọ́. Rí bọ́ ṣe rí ni ó lè láwọn ilé yìí. Mo lò ẹ̀rọ ìgbéyàwó. Mo lọ ka kọ́mẹ̀ntì mo ní pé àwọn tí ń ṣàdúrà fún yín lábẹ́ rẹ̀. Eléyìí ni mo bá wíṣẹ́, eléyìí mo ní pé ṣé ẹ̀rí nùgbọ́n ẹ̀, ṣé ẹ̀rí orí ẹ̀, eléyìí ń lo pámì sórí. Akogun ń lo pámì, ó ń lo fíltà. Wòlíì leléyìí, wòlíì olè leléyìí. Wòlíì olè ní eléyìí. Ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ìlú ìpètè bá ti pa wọ́n wá wò pé ká ọ̀nà Jésù ó dùn gba owó, wọ́n á máa sọ pé àwọn orí ìrìn, wọn ò dẹ̀ rí ìrìn ara wọn. Ẹ ṣáàjẹ́ ká máa pè é lọ. Gbogbo wọn kọ́ la ríran. Now, èmi tí mo sọ̀rọ̀ yìí máa jẹ́ kó mọ kíní kan when I talk about prophet and prophecy. Ohun tí wọ́n bí mi sínú ẹ̀ ni. I came from a region where we understand the efficacy, the basics, the fundamentals of the prophetic. Ọmọ Ìlàjẹ ni mí. I was born and brought up in Zion Church. Anybody tó bá wá from riverine part of Ondo State, or if you have anybody who is an Ìlàjẹ person or ẹni ẹ ṣàdúrà fún wa, ok, ẹ bá wa ṣí ẹ, a máa play ẹ sí, a máa ṣàdúrà fún àwọn náà. Olè ni ẹ, because you came from Ìlàjẹ does not make you a pastor. You are a thief. Olè ni amúrọ̀bà ni ẹ, olè ni ẹ, olè. Akogun olè ni ẹ, amúrọ̀bà ni ẹ, amúrọ̀bà gidi ni ẹ, olè ni Akogun. Mo mọ̀ pé mo keep saying it. Akogun, you are a thief. You are a thief. Olè, amúrọ̀bà ni ẹ. Torí pé o wá láti Ìlàjẹ does not make you a pastor. Tó bá ń sọ̀rọ̀ nípa Celestial Church of Christ, àwọn Anjorin family ní Badagry, o lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn nínú wọn bí ká sọ pé Celestial nínú àwọn tó tẹ̀lé bàbá Ọ̀ṣọ́fà, because my family are Celestials and they are strong members nínú Celestial tí wọ́n dẹ̀ ní church tó pọ̀, does not make me to become wòlíì. Olè ni ìwọ, Akogun olè ni ẹ́, Akogun olè amúrọ̀bà gidi ni ẹ́, olè ni ẹ́, Pastor Dófúrọ̀ ní olè ní Akogun, olè ni ẹ́, you are a thief. Stop your fuckery. Ó kàn ń ṣorí burúkú kí ni Akogun. Jẹ́ kí n sọ àṣírí tó gbọ́rí fún ẹ lẹ́nu. Ebe mi ló ń dún màwúrú ogun mọ́. Ebe ò ń dún màkúrú ogun mọ́ mi. Ó fẹ́ lóògùn. O mọ èjì tí ya mi bí mi. O mọ èjì tí ya mi bí mi.
kéèyàn tó lè bímọ ní èjì tí ìyá mi lóyún o ṣàìmọ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ ti di oògùn, irú obìnrin bẹ́ẹ̀ ti di wòlíì, irú obìnrin bẹ́ẹ̀ ti di àyájọ́, irú obìnrin bẹ́ẹ̀ ti di òòṣà kéèyàn tó lè bímọ ní èjì tí ìyá mi tó lóyún mi. ìyá yẹn shut up. ìyá yẹn wá bí mi tán fún mi léèyàn kan tó dárí sọ mí lórí cyberspace yìí tí aburú ò bá tọmọtọmọ ẹ̀ tìrántìrán kò sí bó ṣe lè má mọ̀ ṣe tó ọjọ́ tó bá wá fún mi ọjọ́ ẹni tiẹ̀ ti tán. ìtumọ̀ ẹ̀ ni pé èmi ń bẹ lára àwọn wòlíì sẹ́lẹ̀ ni bàbá mi kérúbù níyá mi ń lọ ńgbà tí ìyá mi lóyún mi láti kékeré ni mo ti ń fọhùn tí mo ti ń jíṣẹ́ lọ bẹ̀ lọ́wọ́ gbogbo ìṣẹ̀dá tó bá súnmọ́ mi, lọ bẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi, lọ bẹ̀ lọ́wọ́ ẹbí àtàrà mi, wọ́n á sọ fún ẹ pé wòlíì tó ń fọhùn láì lanu ni mí, mi ní lanu mo dẹ̀ ń fọhùn, but that does not make me a pastor. tí Ọlọ́run bá fún ẹ ní ẹ̀bùn ìran lọ wáṣẹ́ ṣe. my communicate olè ní ẹ olè gbogbo ẹ̀bùn tí Ọlọ́run bá fún ẹ lọ wá iṣẹ́ ṣe, ẹ̀bùn tí Ọlọ́run bá fún ẹ fi ẹ̀bùn yẹn sọ àwọn èèyàn dolówó, sọ wọ́n di ọlọ́rọ̀. Ibi tí mo ti kọ́kọ́ gba oyè tó ti fún mi ní yèyé oge, olórúkọ lẹni tó fún mi ní yèyé oge, ó yẹ yèyé oge yìí sìn tí n bá kà lé ní èjì ọmọ tí wọ́n bí òun ní èjì oyè yẹn. Yèyé oge of Arepoland, oyè tí mo kọ́kọ́ gbà láyé mi, yèyé oge of Arepoland, yèyé oge of Arepoland. O mọ mọ egbò yẹn àmọ́ ẹ wá sínú ṣọ́ọ̀bù mi lọ́gbà, mo wá ń polówó aṣọ fún, mo ń polówó ọjà fún, àmọ́ ẹ ní ohun òun ṣùgbọ́n òun ò lè rà torí òun wojú Olúwa. Ó ní tóun bá ń wo àwọn aṣọ yìí ayábẹ̀ lọ́wọ́ òun pé kí ni ìdùnnú òun, ó ìyàwó ọba dẹ̀ ni. Mo wá sọ fún ya yẹn, ó wà láyé kọ́nọ́bà lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀, mo ti pè é sórí aago lórí live chat rí, you all can testify to it. Arepo is a popular place. Arepo after Bega is a popular place. Olórí Tinúọlá, ìyá yẹn ó lè máa wo show mi gan báyìí. Ó wá sọ fún màmá ẹ̀, mo ní mọ́mì bóyá sọ pé òun ti wojú Olúwa láti sọ mi yes kíníkan bóyá sọ̀rọ̀ rẹ̀ touch mi. Ọkọ mi sọ fún mi pé kì í ṣe báyìí ẹran tó fún mi rí lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn mo dẹ̀ mú pure water mo mú lé lọ́wọ́, mo níṣẹ́ nígbàgbọ́ náà lónà onígbàgbọ́ náà mo ní ẹ mọ́wọ́ yín wá. She's a customer, she came to my office to buy something, but nǹkan ekere kan ló wá rà, ṣùgbọ́n mo wá introduce àwọn ọjà míì sí, ló wá sọ pé òun ò lè ra, tóun bá rà ayé máa bè lọ́wọ́ òun pé òun tóun ò bímọ kí ló ń dùn nù. Àjọ fi ọwọ́ sowọ́ pọ̀, mo mú pure water mo ní kó mu dání, àjọ ṣe àdúrà. Mo wá ní mọ́mì lóṣù mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ mo ní mọ́mì ẹ máa bí ọmọkùnrin. Mo ní tí kò bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbà pé kò sí Ọlọ́run ọba. Nígbà tó dẹ̀ di oṣù mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ ní ọjọ́ tájọ di ọwọ́ pọ̀ tájọ ṣàdúrà ní ọjọ́ ẹ ló bímọ ọkùnrin. That is how to use your talent. Tí n bá kúrò ẹ̀ tẹ́tí ń tẹ̀lé mi bọ̀ lórí Facebook, you all can testify to this. Gbogbo yín tẹ́tí ń tẹ̀lé mi bọ̀, òun mo yẹn sọ fún yín wípé olórí Arepo nígbà tí ìyá yẹn bímọ ó bí ọmọkùnrin, ìyá yẹn pè mí lóṣù mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ tí ọjọ́ yẹn ò lé tí kò dẹ̀ dín. Àwọn ti bímọ o, wọ́n ní kí n sọmọ lórúkọ, mo wá sọmọ yẹn ní Ọbalolúwa. Mo sọmọ yẹn ní Ọbalolúwa. Tí bá ti ń kúrò kẹ́ máa já mi o, ẹ̀rí wà lẹ́ o, time and date wà lẹ́ o.
ẹ̀rí wà lẹ́ o mo wá sọmọ ẹni ọba lolúwa nígbà tí màmá yẹn nígbà tó lè jáde ó wá bá mi lọ́fíìsì mi ó ní mo fẹ́ sin òun débì kan mo ní mọ́mì mi ò múra mi ò ṣe mi ò mọ̀ ó ní kí n ṣáà sin òun débì kan lọ́jọ́ náà lọ́hùn ní arépo ó dẹ́ pé alájì màláìkà ọ alájì òṣùpá ló wá kọrin mo rántí dáadáa ìyá yẹn gbé mi pẹ̀lú dollop slippers pẹ̀lú aṣọ tí mo fi ń ṣiṣẹ́ ó gbé mi dé ìlú arépo ó ní kí n kúnlẹ̀ síwájú ọkọ òun wọ́n dẹ̀ gbé adé lé mi lórí yèyé oge of arépo land ìyá yẹn ní pé fún ìrántí ọmọ tó ń bí kí n máa fi oyè yìí rántí lọ́dún náà lọ ìyá yẹn dẹ̀ sì wà láyé kọ́ ló ń bá ń lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ kó jẹun ọmọ yẹn pẹ́pẹ́pẹ́ tí n bá ń parọ́ olórí arépo she's also a popular person because she's a radio presenter too. ó ní woman kan tí mo máa ń ra nígbà tí ní ọgbà yẹn náà ó ní woman kan tí mo máa ń ra provisions lọ́dọ̀ ẹ̀ woman yìí so dá sí mi tó jẹ́ pé mi ò rí wẹ̀ rí nígbà tí mo ń ta provisions yẹn màmá ẹ̀ ń ta provisions so òun náà ń ta provisions so mo wá lọ bá pé mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ provisions ó wá kó àwọn ọjà títí ẹ̀ fún mi ó wá mú mi dání ó wá introduce mi sí àwọn ọmọ Yíbò tó ń gbé foreign goods wọlé iye tó wà lọ́wọ́ mi ó ní kí n kó sílẹ̀ ó ní pé kán kó ọjà fún mi lè gbàgbé láíláí òun náà máa wò mí ní ọjà Èkó níbi tó ti ń ta provisions ìwọ tó bá wà níbi tó ti ń ta provisions wàá mọ obìnrin tí mò ń sọ yìí wàá dẹ̀ mọ̀ mí mọ́ àmọ́ arábìnrin ti wà nílé ọkọ 14 years kò bímọ arábìnrin ti wà ní ilé ọkọ for 14 years kò bímọ ní gbogbo ọjọ́ ayé ẹ̀ ọmọ ló ń wà nígbà tó ṣoore yẹn fún mi mo ní sista mi ìfẹ́ dárúkọ ẹ̀ mo ní kí lẹ fẹ́ ó lóun ojú olúwa ó ní 14 years lórí mo ní ẹ mọ́wọ́ yín wà mo ní tó bá jẹ́ pé tòótọ́ ni Ọlọ́run wà mo ní oṣù 9 gẹ́rẹ́gẹ́ ẹ máa bí títí yín tí n bá kà lé ní 2 3 4 5 mo lose count obìnrin tí mo ti dì mú lọ́wọ́ láyé mi tá a jọ ṣe oṣù 9 another example níbi tẹ́ ẹ mọ̀ sister mi kan onítíátà tó padà bí ìbejì ṣe é rántí dáadáa pé ó ṣe nǹkan kan fún wa tó dùn mọ́ wa ó rẹ́ pé mò ń ṣe prayer wedding mi àbí nǹkan kan ṣá bí a mò ń ṣe prayer wedding anniversary mi bóyá ọdún kan àbọ̀dún méjì mo wá sọ fún Ọlọ́run pé mo wá sọ fún gbogbo yín pé ẹjájọ tẹ́wọ̀ àdúrà mo ní Ọlọ́run ti ṣe mo ní kò disappoint mi rí mo ní ẹ tẹ́wọ̀ àdúrà ẹjájọ gbàdúrà yìí ẹ má gbàgbé pé oṣù 9 gẹ́rẹ́gẹ́ ní sísá wa ẹ gbé bèjì jáde bóun bí bèjì so tí o bá ní ẹ̀mí kan lára that is how to use the spirit. Timba at least àwọn kan tí mo dárúkọ sí ẹ mọ̀ wọ́n bo ẹ mọ̀ torí cyberspace yìí àjọ gbàdúrà yẹn ń bí ni ó dẹ̀ pé òun náà wá nígbà tó ń ṣàmì lórí Instagram oṣù 9 gẹ́rẹ́gẹ́ mo ní kò dẹ̀ ní jẹ́ ẹyọ kan mo ló máa jẹ́ méjì you remember wọ́n lẹ tó bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ lákọ́kọ́ ń wò ká tó mẹni tó ní àṣẹ ní ahọ́n jẹ́ káwọn ohun tó o ti fi àṣẹ yẹn ṣe fúnra rẹ̀ kò tó sọ fún èmi wípé ó ní agbára shut up kò tó sọ fún mi pé ó ní agbára mo fẹ́ wo tó o fi agbára yẹn ṣe fúnra ẹ̀. ẹlòmíì dẹ̀ máa wá àrán mi sí bọ̀tá ẹlòmíì máa wá àádẹ́ rán mi sí. mo ti ní èèyàn ìkànnà top customers mi lénìí ó ní ìpèníjà ó ní ìdojúkọ she came to my office that day she came to buy something nínú ọ́fíìsì mi she broke down money ẹ mú ọwọ́ yín méjèèjì wá adẹjọ gbàdúrà yẹn lọ́jọ́ tèmi kò lè fi mí ṣeré
she's my top customer ó pẹ̀lú ẹni tó jẹ́ kí Lizzy máa jẹ́ Lizzy lẹ́nìí mi ò dẹ̀ ní ṣe prayer fún ẹ ìní kò mú kọ́bọ̀ wá láyé mi ò dẹ̀ ní tìtorí tí ẹ jáde pé mo lọ ṣe prayer fún ẹ oògùn mi ni mo máa fi ṣe prayer fún ẹ oògùn mi gbogbo tí tó bá súnmọ́ mi tó jẹ́ ẹni tó súnmọ́ mi tí n bá parọ́ kó jáde tí n bá bẹ̀rẹ̀ rìn dé level kan tí n bá ti rí pé ó ti kọ́wọ́ bọ̀ nǹkan tí ò ní jẹ́ kó là láyé máa sá fún ẹni kó tó lò Akogun kó tó lè sọ pé oríran sí olókìkí ìran wo ló ti rí sí ara ẹ tó ti fi gòkè ọlà ìran wo ló ti rí sí ara ẹ tó ti fi gòkè ọlà sọ fún mi tẹ́ bá watch mi dáadáa lórí cyberspace yìí tí orin kò bá trend tí n bá play orin yẹn lẹ́ẹ̀kan ẹ̀mejì orin yẹn máa trend gbogbo yín tẹ́ ń bú mi tẹ́ ẹ attack mi ẹ mọ ẹni tẹ́ ẹ ṣẹ̀ tí ò dáríjì yín tó gbé yín kọlù lọ́jọ́ tí Kádíjà ojú abẹ tó lọ gbé àwọn olórí burúkú kọ̀dímúná wá you were there tí gbogbo wa jọ ṣe kí ni tá a jọ figagbága mo dẹ̀ ń sọ lọ́jọ́ yẹn I think ọjọ́ tí mo sọ káwọn èèyàn gbé omi síta pé ìrì wà that day was around maybe December 12 December 10 yes. mo wò pé ẹ̀mí yẹn sọ fún pé kí n sọ pé kọ́dún tó parí sẹ́ mo tún sọ fún ẹ̀mí yẹn wípé ọdún ti lọ tán ó ní kọ́dún tó parí sẹ́ kí n sọ pé ó máa ṣẹ̀sín pé ilẹ̀ máa gbà bọ̀dẹ̀ fún ọjọ́ Christmas ló ṣẹ̀sín Sọjí tó lọ ra pósí fún àwọn ọmọ ẹ̀ lọ́jọ́ tí Sọjí ti ń búlì àwọn èèyàn Sọjí ò ṣẹ̀wọ̀n rí bí Dọ̀kásì ṣe rò pé òun lérò lẹ́yìn tó Dọ̀kásì padà ṣẹ̀wọ̀n ẹsẹ bọọdù màmá náà máa ń fi àná ó di màmá náà èkóló ọjọ́ tó lórí burúkú Gíslọ́fà ti wá fún Lizzy ló ti dẹni àná ọjọ́ tí Ìyábọ̀ Òjó ti kọ̀ tó ti lóhun ò ṣe tọ́lọ́hun mọ́ àfi kó o máa ṣe bí ọjọ́ ẹni Ìyábọ̀ Òjó ti kú. So when you have any power ìwà Akogun tí bàbá Adébóyè bá lóhun ríran sí mi wo máa kúnlẹ̀ débẹ̀ ni tóyè tí bàbá Oyèdépò bá lóhun ríran sí mi mo máa rá débẹ̀ ni how much less wọn ò ní sọ pé àwọn ríran sí ẹ gbogbo àwọn pásítọ̀ ẹ wo Chris Oyakilome Chris Oyakilome is one of the most powerful regardless of how they see their money is none of my business tèmi ni pé ó wà ní Èkìtì Akogun oríran sára Lẹ́kì olè ni ẹ ilé tí èmi ò fi hàn ará Èkìtì olè ni ẹ olè ni ẹ o ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ kí wọ́n làlúyọ ọlọ́ṣà ìgárá ọlọ́ṣà lélẹ́yìn o ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ kí wọ́n máa páàkì mọ́tò ńláńlá táwọn àwájú ẹ̀ o ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ o ríran sí ìtò ń wá ọmọ o ríran sí ìtò ń wá ọkọ o ríran sí ìtò ń wá ìyàwó o ríran sí ìtì ayé ti bìṣubú o wá gbéra látèkìtì olè olórí burúkú ìkejì awàkísàròde olòṣì olè ọmọ ṣùsì ẹ tó fẹ́ rìn sí ẹ̀mí wọn máa ń ṣù wọ́n fẹ́ go viral wọ́n fẹ́ trendy olè ní ẹ ò ríran ọlọ́ṣà ní olè ní ẹ ìgárá ọlọ́ṣà mi nídìí láti sọ fún ẹ pé mo ní mi nídìí láti sọ fún ẹ wípé wòlíì Ọlọ́run ni mí àbúrò yìí ní sí gbogbo èèyàn tó súnmọ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn náà ṣe dáadáa gbogbo àwọn èèyàn ẹ rí mi mo ṣẹ́yìn rí mi kí n gbé èèyàn kan sẹ́yìn kí ni ó yá kí n lọ tọ́jà kí wá lọ bá mi gbèjà èèyàn ń sọ fún yín pé àdàbí èèyàn ń sọ fún yín pé àdàbí èèyàn ń sọ fún yín pé àdàbí ẹ ṣàìmọ̀ wípé ẹni tó ń sọ fún yín pé àdàbí ìran tó dájú wà lọ́wọ́ ẹ̀ do you know meaning of àdàbí Yorùbá kọ́ ló ń lò ó Yorùbá kọ́ ló ń lò ó wọ́n máa ń lo àdàbí nails mi àbí wọ́n máa ń lo àdàbí wà ní Bible àdàbí wà ní Quran àdàbí wà nínú ìṣẹ̀ṣe yẹ́yẹ́ ẹ̀lẹ́ brọ́dà mi tí mi ní wátì títí ayé hello sir
Hello sir. Yes sir. Mo wà lórí fún. Mo wà lórí fún. Okay. Mo bèrè lọ́wọ́ pé àwọn wo ló. O lè ní ẹ. O ò ríran. Yep. 1 minute. Yep. One minute. Yep. One minute.